àlọ́ ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni. Ẹ kálẹ́ gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílẹ̀ Yorùbá lórúkọ mi Ìṣọ̀lá Lukman Ọlátúnjí. Ní ìní a bẹ̀rẹ̀ ìdíje omidan Yorùbá fún ìpàgọ́ gbogbo àwọn omidan káàkiri ilẹ̀ Yorùbá ní ètò start lónìí. Bákan náà látàná a lọ sí ààfin Aláké ti ilẹ̀ Ẹ̀gbá. Àwádẹ́ ti súre fún wa sọ pé wọ́n yóò ṣe é ṣe fún wa láṣẹ ìfúnra rẹ̀. Bàbá yẹn sọ wípé tó bá di ọ̀la ìyún ọjọ́ kejì fún ìpàgọ́ yìí wípé ká kó gbogbo àwọn omidan ilẹ̀ Yorùbá wá. Sọ lẹ́yìn ìdí bákan náà Yorùbá Youth Summit ìpàgọ́ gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá eléyìí tó jẹ́ wípé tíìmù ẹ̀ jẹ́ ìpàgọ́ ẹ̀ jẹ́ àṣà ẹwà àṣà Yorùbá yóò sì tẹ̀síwájú ní ọjọ́ Friday ní First Point Hotel ní Ẹlẹ́gàmbí l'Abẹ́òkúta. Káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin náà lè wá bá wa péjú kẹ́ bá wa pèsè gbogbo wa jẹjọ ṣe. Àṣà wa, èdè wa àti gbogbo ohun tó jẹ mọ́ Yorùbá kó ṣàmọ́ parí kó sì tẹ̀síwájú. Ẹ ṣé púpọ̀. Sophia Akiola, Gani Atolola, Alóye Balẹ̀, Ìlàbẹ̀dọ́lá, Ìdánmọ́ṣẹ́lúwọ́ Olúwaṣẹ́wọ̀n, Jíbìdán Àkùnjẹ́ Adéjọkẹ́ Christiana, Òjìdán Adéjùmọ̀kẹ́ ọmọ Adéjùmọ̀, Akínyẹlé Sarah Olúwatósìn, Ìdán Amósùrù Ọlámídé, Ọláyé Ọláyé. This is AJ Light Entertainment TV. For more event reports, documentary, artist interview, and campus news, subscribe to our YouTube channel at AJ Light Entertainment TV and Instagram at AJ Light_media. Thank you.